ṣéwù. Ní ìgbọ́ òun yẹn dáadáa. Ẹni ṣéwù. Gbogbo máàdù pátápátá àti kàràkàrà rẹ̀. Wọ́n kí bàbá wa aṣíwájú àdínì of Ọ̀yọ́ State. Síwájú ààrẹ yìí, Ọlọ́run mọ́sá jẹ́ ká rí yín pé ẹ dúró tì wá gbámúgbámú Ọlọ́run nífẹ̀ẹ́. Àwọn bàbá wa síwájú kí wọ́n bá sí ìjọba. Ìtí wọ́n bá wa lẹ́nu ẹ̀ àjọṣe ni. Wọ́n lè kú sí ọ̀rọ̀. Bàbá wa Yusuf Adepoju, bàbá wa tẹ̀ bà lọ́wọ́ yìí, àwọn ni bàbá wa aṣíwájú àdínì of Ọ̀yọ́ State. Bàbá yìí, àwọn ni bàbá àìtà. Kí ló rí? Bàbá àìtà àmùrí. Bàbá àìtà àmùrí. Kí ló ń pè láìtà ọmọ òrukàn? Wọ́n tún máa mọ̀ dìde nínú ilé wọn pé àwọn fẹ́ wá kí àwọn ọmọ àwọn. Wọ́n wá débẹ̀, wọ́n wá gbé owó tó yẹ pé kéèyàn bá gbọ́ etí òdì, wọ́n sì gbé kalẹ̀ mẹ́. Àti ìrasáájú tí ṣe irú ilé ìrìn àkọ́kọ́ Ọlọ́run ní mú yín kù bẹ́ẹ̀. Ìtí wọ́n fi ṣe ìlówó Ọlọ́run ní ìgbà lọ́wọ́ yín. Àlékún owó àtàlùbáríkà àrísìkí Ọlọ́run wà bá wa fún yín. Iná àtàyìnà. Award of Excellence ni wọ́n fẹ́ fún bàbá yìí. Àwa sílẹ̀ yín ní ọjọ́ kan. Ẹ wá sọ ọ̀rọ̀ kan nípa ẹ̀sà òkè. Àtọjọ́ yẹn ni ẹ ti mú ẹ̀sà òkè sọ́dọ̀. Ẹni wípé ẹ máa rí lórí Facebook, ẹ máa rí haraka lórí Islam pé ẹni tó yẹ kó súnmọ́ yín ni. Ẹ sì mú sọ́dọ̀ láti gbà náà. Kódà ẹ tó fi ṣàṣojú. Bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa náà ní wọ́n máa ń ríṣẹ́ bàbá yìí. Àwọn náà àwọn olówó táwọn lè fún un. Ṣùgbọ́n àwọn lè jẹ sí ni wọ́n fi gbé àwọ́ọ̀dù ìkàlẹ̀. So àwọ́ọ̀dù yìí bí màá ṣe tó, àwọn bàbá wa Fadilatu Sheikh Ahmed wọ́n gbé fún bàbá wa Sheikh Nasir. Àwọn náà gbé fún bàbá wa Sheikh Abdulsalam. Àwọn náà gbé fún bàbá wa láti Mágàjí Lálàní. Mágàjí ọba ń gbé fún bàbá wa Sheikh Muhyiddin. Sheikh Muhyiddin náà wà bá ń gbé fún aṣíwájú. Torí tá a bá ti lè aṣíwájú nìkan, aṣíwájú náà ní ọmọ ẹgbẹ́ wọn. Aṣíwájú náà wà ń gbé fún wa. Àwọn wa lè fọwọ́ sí kí ni. Good People Charity Foundation presents Award of Excellence to Malam Yusuf Adepoju, the Managing Director of Islamic Cultural and Enlightenment Center and Academy of Islamic Propagation Acadip, for your outstanding contribution towards propagation of sound Islamic faith and unveiling interreligious misconceptions globally. We ask Allah to preserve you upon goodness as you uphold firmly the Sunnah of Prophet Muhammad, peace be upon him. Today, 12 December 2021, signed by Dr. Ahmad Abdulsalam Olaiwola, Director, Good People Charity Foundation, Nigeria. Allahu Akbar, dákun má pa fáwa. Ọlọ́run jọ̀wọ́, dákun má pa fáwa. Adépọ̀jù àwọn làbá. Ọlọ́run jọ̀wọ́, dákun má pa fáwa. Ají Òṣogbo. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa, ilé adéládé. Ní àkọ́kọ́ ayé táwọn àwọn kan ní Ọlọ́run lò ní sábà tẹ̀lé rẹ̀. Àwọn náà wọ́n ti sí ní ayé wọn báyìí, àbí Ọlọ́run bá fún wọn. Ipò fúkú tí wọ́n bá wà pẹ̀lú wa máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọba dé. Ìgbà wọn abẹ́lú àlékún Ọlọ́run á sí fún wọn. Ọlọ́run á sí fún wọn. Àwọn sí ilé àsìkò wọn síwájú wa nínú ìpínlẹ̀ ká dá ayé náà sórí ìsìnká mọ́ nípa ọ̀rọ̀ àdúgbẹ́bọ̀nà àti ìpín ẹnìkọ̀ọ̀kan wá sí ojú ọ̀nà ìsìn ìsìlámù kan. Níjọ́ àná, àwọn bàbá wa máa ń pè é pé ẹmọ́gbìnrin wà ní wọ́n ní ọ̀lẹ́ ló tẹ̀lé àwa
ṣùgbọ́n tá a bá wò ní àsìkò tá a wà olówó kan ṣerú lọ́dọ̀ àwọn àpá ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ àwọn àpá bíi ti àwọn bàbá tó wà nínú kì í ṣe àwọn àpá àtọwọ́ yẹn tó àdúgbò lọ́dọ̀ mi mo bá yín dúpẹ́ gbogbo wa náà la mọ̀ pé àwọn kan náà ní wáyé tí wọn kò mọ ẹlẹ́lẹ̀ tí ọmọ wọn ń ba ẹ̀sìn lójú jẹ́ tí wọ́n dé nǹkan mí lọ́wọ́ tí wọ́n pè ní ẹ̀sìn Islam báwọn yẹn àwọn bàbá kan náà ló bẹ́ẹ̀ yìí náà abẹ́lẹ́ òkú yẹn gbogbo èso tí ọ̀bàdà jáde lára sí yìí náà wọ́n lọ jẹ́ kí wọ́n yà bẹ́ẹ̀ sí pé kí wọ́n tó dáa ju bẹ́ẹ̀ sí lérò lọ sáwọn abẹ́ amọ́ ń bí láti bá yín sàbí báwọn sì ń rà mí orí bàbá wa Adépọ̀jù mo sọ lọ́jọ́ tí mo rí yín orí Facebook ló ti mo rí yín jù ṣùgbọ́n ẹgbẹ́ lọ́wọ́ wọ́n kọjá ọjọ́ orí yín ó sì kọjá òye yín ní tí Ọlọ́run bá ti wá sọ pé èmi ni mo gbélé Ọlọ́run lọ mọ̀ sí àwa mọ̀ dàbí ìgbà téèyàn mọ̀ sí àìní mọ̀ sí mọ́ ọlọ́mọbì kan kò wọ́n. Allahumma amin. sẹ́rí lẹ́nu tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan bẹ bí wọ́n ti ń gba sàtífíkẹ́tì nù náà wọn á bá yẹn dúpẹ́ ló sàtífíkẹ́tì ọ̀pọ̀ yìí ẹ̀rí ní ọ̀jẹ̀ fún yín ọ̀gbìn ilẹ̀ àdìgbà torí àwọn tó kún yóò tẹ̀lé òwò yẹn tẹ́ sùsùsù wọ́n wá lọ gbé sàkún ọ̀tí ẹ̀fẹ́ máa polówó ṣe jẹ́ àwọn ọ̀rẹ́ èèyàn kẹ̀kẹ́ tó bá ti lè gba táwọn sọ dúró táwọn náà dúró tó gbogbo táyé rí tí wọ́n fi pọnyin lé lè ká iye èèyàn tẹ́ ti wẹ̀ sí Islam kì í sí àwọn tẹ́ ẹ wẹ̀ fún ara yín nìkan àwọn kan ti gbọ́ látẹnu yín tí wọ́n dẹ̀ lọ bá àbá àtọ́ àlégbèé ní wọn pé mo fẹ́ wẹ̀ sí Islam lẹ́nu ó dà àwọn tẹ́yìn gangan wẹ̀ lọ abẹ́lẹ̀ ọ̀fun yín wọ́n lọ bá àtẹ̀yìn lágbàlá wọ́n lọ bá àtẹ̀yìn lágbàlá wọ́n lọ wá mọ̀ sọ pé ọ̀rẹ́ yín lórí ọ̀pọ̀lọpọ̀ kan wà kéèyàn mọ̀ ṣiṣẹ́ tó lọ pé òróòró ọmọ ń ba ẹran jẹ́ mọ́ òdìdí ẹran lára ọ̀nà gbogbo tẹ̀sí ọ̀nà gbogbo tẹ̀sí òun dànù mi lọ́wọ́ ní òdìdí tẹ̀sí àti ẹnìkan kan wá ní ọlọ́run iṣẹ́ kẹ́nìkan tó wá sí abẹ́lẹ̀ ọ̀fun gbogbo àwọn ìyá wa tí wọ́n wà ní ìpẹ̀pẹ́ náà ọmọ yìí tẹ̀sí pé kí wọ́n rí ọlọ́jẹ́ tí wọ́n dá jù bẹ́ẹ̀ ọlọ́jẹ́ tí wọ́n dá jù bẹ́ẹ̀ lọ ẹ wà máa sọ pé sọmọ mi lọ́mọ rí sọmọ mi lọ́mọ rí èmi èèyàn kan ló gbọ́ èmi èèyàn kan ló bí Adépọ̀jù sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ nìkan ló bí Adépọ̀jù sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ síbẹ̀ nìkan ló bí Adépọ̀jù sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ Olúwa sọmọ mi lọ́mọ lórí Adépọ̀jù sọmọ mi Ọlọ́run lọ́wọ́ àdàbọ̀ àpàfà Adépọ̀jù wa Ọlọ́run lọ́wọ́ Ibu kaya Ọlọ́run máa fi bàbá wa Ọlọ́run lọ́wọ́ dàbò máa Adépọ̀jù lọ́wọ́ rẹ̀ ọba ìláyé Ọlọ́run lọ́wọ́ dàbò máa bàbá wa. Ẹni tó bá ní mọ́tò yìí golf blue colour ni LSD 435EJ wọ́n wá gbé kóòlù tó ọ̀nà mọ́nà tí ń ju táyà rẹ̀ golf blue colour. Báyìí ẹni tí ó bá wa débẹ̀ yóò mọ bí a ti ń ṣe
ní àná tí a kó ọmọ 120 sórí pápá yìí ọlọ́run dẹ̀ bá wa ṣe tó yanjú. alhamdulillah. èyí náà pẹ̀lú ògo ọlọ́run a nígbàgbé pé ọlọ́run ọba tí ń jẹ́ Allah Malam Idris a mọ̀ pé ọlọ́run ọba tí ń jẹ́ Allah yóò bá wa ṣe tí ó yanjú náà. àmín. lágbára ọlọ́run. àmín. Inshallah ta'ala ní ọjọ́ Sunday tó ń bọ̀ lágbára ọlọ́run nínú ọgbà al-Ma'had al-Arabi al-Nigeri àwọn gbogbo akẹ́kọ̀ọ́ jáde Ma'had al-Arabi wọ́n fi ìwé pàtàkì kan lélẹ̀ lóko bàbá àgbà ní Ma'had àwọn iṣẹ́ tí wọ́n ṣe àṣeyọrí wọn a sì fẹ́ kí ẹsẹ̀ gbogbo èèyàn náà kó pé sínú ọgbà Ma'had al-Arabi ní Elékòó ọlọ́run bá àlékè ọlá tó bá wa ṣe ilé náà yóò bá wa ṣe yẹn àti gbogbo àwọn nǹkan tó ṣẹ́kù lẹ́yìn náà inshallah. báyìí ètò tí ọpọ́n súnkà ń sìn á pe àwọn ọmọ wa yìí jáde ní mẹ́wàá 200 ni wọ́n a ti pé 120 lánàá ó tún lé 80 àbí ó dín òun ni a fẹ́ pè lénìí 86 la fẹ́ pè lénìí àwọn àpè wọ́n níbẹ̀rẹ̀ ní mẹ́wàá lọ́ba ń dàárín ó lè di 15 tòótọ́ bá wá ṣe díẹ̀ àádádó bàbá wa chief imam Ìbàdàn bá wa sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà a tún máa continue. ọmọ tí mo bá ti pè Ibrahim Ali Abubakar Ibrahim Abubakar Hassan Ahmad Abdulghani Ismail Abdulsamad Tidani Maruf Habibullahi Ali Adekunle Abdulkudus Olamide Usama Ahmed Atuhami Olalere Habibullah Tidani Akelabi Tani ò gbọ́ orúkọ ẹ̀ tó wà bẹ́ẹ̀ Ibrahim Ali Abubakar Ibrahim Abubakar Hassan Ahmed Abdulghani Adekunle Abdulkudus Olamide Usama Ahmed Atuhami Ismail Abdulsamad Olalere Habibullah Tidani Akelabi Akelapa Tidani Maruf Habibullah Ali. Sunusi Abdulhafi Shakirullah Ahmed Atuhami Malam
Shakirullah Ahmad Tihami. Malam Shakrullah. Malam Shakrullah. Wọ́n ní ìdálù ń ṣèlú. Ìdálù ń ṣèlú. Ìdálù níṣèlú. Àwọn ọmọ èyí tí wọ́n fi há àlùkùránì débi tán ha dé yìí, a gba owó kankan lọ́wọ́ wọn.